èmi ò sì lẹ́ni kan tí ń sanwó oṣù mi ní Saudi kò sẹ́ni kankan báyìí tí ń sanwó oṣù pé lóṣù owó sẹ́rẹ̀ ni wàláhì tàláhì kò sí àwọn tí wọ́n bá ní wá gbà ń lọ ẹgbọ́dọ̀ ǹsẹ́ àpọ̀yé wọ́n ní wọ́n Cairo ń lọ wọ́n ní wọ́n Libya ń lọ wọ́n ní Amẹ́ríkà ń lọ kò sáfà kan tí ò ní di owó tó fi ṣe dáwà àmọ́ kéèyàn máa wá ṣiṣẹ́ ká ní wọ́n ń sanwó oṣù wọn ni wọ́n ní bá ṣe wà yẹn wọ́n ní wọ́n rán wọn sẹ́ni kan rẹ́mísẹ́ o. torí ìtẹ́lòmíì nígbàgbọ́ ni pé tó bá ti dé tó bá ti ń sọ̀rọ̀ tàwhídì àbí àwọn pé àwọn sponsor ni. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ owó oṣù fún wà nínú àwọn tán jáde Libya ìjọba Libya àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ oṣù fún oyè ìrànlọ́wọ́ owó oṣù fún wà ní Cairo àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ oṣù fún oyè ìrànlọ́wọ́ owó oṣù fún wà ní Saudi. Ó pé Saudi nìkan ni ọ̀tọ́lọ́wọ́ kádàrá kẹ́mi orí gbà eléyìí wọn ìkúnlọ́wọ́ lásán ni màá wúnà ní pétò ẹ máa jíṣẹ́ ọlọ́ọ̀lọ́ àwọn yunifásitì sí ẹ máa lè ṣe dáwà fáwọn èèyàn oye ìkúnlọ́wọ́ tẹ́nìkan bá ní láìfi ni ẹ̀yin tẹ̀ ń gbà tí wọ́n ń fún ẹ máa gbà ó kò sí láìfi bẹ́ẹ̀ o nítorí pé ìjọba kan fáwọn náà lówó níbí náà táwọn náà bá ń ṣe mọ̀lúdì àwọn sínítọ̀ wa wọ́n fún wọn lówó ìjọba oye méjì ẹnìkan gbowó lọ́wọ́ ìjọba yìí ẹnìkan gbowó lọ́wọ́ ìjọba yìí eléyìí wá ń pé kí ló tó gbowó lọ́wọ́ ìjọba tẹ́lẹ̀ ṣe rí pé ọ̀rọ̀ yẹn asadi lọ kò sí sincerity mẹ́mọ́ ni gbogbo ọ̀nà lọ́wọ́ tí n bá rí ìbá jẹ́ dakhiliya ìbá jẹ́ kharijiyya kéèyàn bẹ̀rẹ̀ ọlọ́run lérí ẹ̀ but alhamdulillah ọlọ́run bá aláwọ̀ fọ́ka mu'assasa wa yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn labroad wọ́n kọ́ àwọn mọ́sálásí more than 70 bọ́ọ̀ more than 170 tó jẹ́ àwọn bọ́ọ̀ láwọn Kwara State lórí ilẹ̀ Haúsá káàkiri lẹ́kọ̀ọ́ mbínà tó jẹ́ pé ẹ máa rí Al-Hidayah Islam Foundation Al-Hidayah Islam Foundation àwọn ọmọ ìyá lamẹ́ríkà ní Dublin alhamdulillah wọ́n ṣe bọ́ọ̀ tí kálukú tí bàbá ìbá ti kún sí wọ́n kà pé kó tó bàbá àwọn ẹ bá wọn ṣe charity fún alhamdulillah wọ́n dẹ̀ fún organisation náà ní mọ̀wásọ́là àti ìṣòro wọn náà ní wọ́n lẹ́ńpẹ̀ supervision àbí supervision àbí tó àwọn tí wọ́n lọ́jọ́ tó máa bọ̀ ní wọ́n ṣe runnings alhamdulillah anytime tí kálukú bá ṣe fẹ́ wo project yẹ anytime ló lè pe àwọn tó wà ní wọ́n wà lamẹ́ríkà bọ́ọ̀ màmá mi tẹ́ bá mi gbé ní 7 years ago mo fẹ́ rí wọ́n dẹ̀ lọ́bẹ̀ wọ́n dákọ̀ déètì ìjọ yẹn wọ́n ṣe fídíò rẹ̀ oyè ń ṣiṣẹ́ o àbá ṣe ń ṣe náà là ń tábà rẹ̀ àti gbìyànjú láti máa mójútó.